Àmín. Àfáà wa láti Ṣakí wọ́n ṣiṣẹ́ púpọ̀. Wọ́n á fẹ́ fi kún mọ́ èyí tí àfáà wa Sheikh al-Khalqa tí wọ́n sì sọ. Pàápàá jùlọ ní àwọn orígun ibi tó kan Mọ̀lánà Sheikh Adam. Ṣé rí àwa tá a bá jẹ́ olódodo tá a sì mọ iyì òdodo, àbá tí a bá jẹ́ onímọ̀ tá a sì mọ iyì mímọ̀ tí a gbé dání. Ẹ lọ wo ìtàn dáadáa, gbogbo àwọn àfáà tán wáyé tán tóbi nígbà tí wọ́n ń bẹ láyé. Nínú tí máa fa àlékún títóbi àti àlékún kíkàyà àti àlékún híhàǹtà lẹ́yìn ikú àwọn ọ̀tá ni. Ọ̀tá ó máa rò pé òun ń ṣe aburú, ibi tó bá ti múra sí ṣe aburú yẹn lórí àti títóbi ẹni yóò máa pọ̀ sí. Ẹ̀rù bá ti fòrò ẹ̀mí ànábì títí tó fi wádìí pé àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí, àwọn tá à ń pè ní mùsẹ̀ṣirikun, orientalist, wọ́n wá lọ stọ́dì lódà àrọ̀bíyà, wọ́n lọ stọ́dì Islam ní tìtorí àti tako Islam. Kí ni wọ́n á rí ṣe lájọ́ tó ti ń tako? Ọlọ́run wá mọ ọ̀ká ìmọ̀ iye àwọn ọ̀tọ́rẹ́gbẹ́ àwọn ọ̀tá ló rán wọn ní mùsẹ̀ṣirikun tí wọ́n lọ kọ́ àsìrárù lóga àrọ̀bíyà àti àdáàbò ẹ̀ ní ti torí ẹ̀mí àtakò, ní ti torí ẹ̀mí afẹ́gbẹ́dú Islam bolẹ̀ tó yẹ pé ní ha iya áfíríkàmọ̀n ọgbà Islam kọ́ tó kú ni. Ọ̀tá náà bá lọ ọmọ ẹ̀yìn náà dà torí pé ní ẹni tó lọ́n bá ṣe tó wá fẹ́ lò fún iṣẹ́ bọ́nà ṣe máa ṣí títí ọlọ́run bó fi ṣe é ṣe lórí òun nìkan lóye. Káwọn èèyàn tó máa gbógun àfáwọn aṣẹ́ òṣèlú sọ̀rọ̀ àwọn tó kọ lẹ́tà, kí ni lẹ́tà wọn dà? Kò fárò jinlẹ̀ báwà wọn ò ní kọ lẹ́tà, lọ́yà ò ní kọ lẹ́tà. Torí pé ẹ̀yin náà lọ́mọ ẹ láwọn ọmọ tó kí lẹ̀ ń júwe fún àwọn ọmọ yẹn pé kán ṣe sílé yín. Kò sáròjinlẹ̀ bá wà kò ní sírú ẹ̀, èyàn ò sì lè wà ká má ṣe ra wa. Ṣé solution ni ìyẹn? Iyì ni ẹ rà fún yín ni àbábùkù àbẹ́tẹ̀? Níbo láyé ṣe wá dà báyìí? Kí ni ìtumọ̀ eléyìí? Nígbà tí wọ́n bó ṣe yí wọn mọ́ ni. So gbogbo orú ẹ̀ kò ní kankan tó rí etí ọ̀gẹ̀dẹ̀ ní, kò tó wọn á yàgá sí, kò ní kankan tó fẹ́ dúpọ̀ ní oore ṣe kádà ló máa pọ̀ sí ni. Ní alẹ́ Mauritania láìpẹ́ tí àfa làbíbù mọ ẹnìkan sẹ́ǹtì ẹ̀ sí mi pé ọ̀rọ̀ tí làbíbù sọ yìí o àfa làbíbù sọ̀rọ̀ yẹn sórí bẹ́ẹ̀ tó ló ń fi mí jẹ́rìí níbi ọ̀rọ̀ náà. Lárúbáwá kan ọmọ Tunis ni bàbá ẹ̀ lọ́rẹ́ Sheikh Adam, bí ọdún mẹ́rin ni mo ti mọ̀ sẹ́yìn àbọ̀dún márùn-ún. Ó nífẹ̀ẹ́ Sheikh Adam tó pọ̀ jù. À ń pè ní Sheikh Salahuddin al-Mistawi. Bàbá rẹ̀ àfáà àgbà ni ní Tunisia. Láti kékeré ní bàbá yẹn tí mo máa mú lọ káàkiri, mo máa mú lọ mọ̀támọ́rù kan wá wà táwọn Sheikh Adam lọ ní Libya 1977. Mọ̀támọ́rù yẹn le gan. Àwọn orú àsáwọ̀ láàlámìlà Arabi al-Islam wọn wà níbẹ̀. Sheikh Adam wá ṣe ìlúkọ́ ò kẹ́límọ̀ yẹn lé mọ̀tákàlà wọn lé. Ọmọ Lárúbáwá tó wà níbẹ̀ tí o ṣe pé bóyá dúdú ní sọ fún mi tí mo ti gbọ́ ọ rí wọ́n tó mẹ́jọ. Ṣé pé tábà lọ mọ̀támọ́rù tó bá rí pé Adam Abdullahi gẹ́gẹ́ bá bá ti sọ
wọ́n á ti gbọ́ Abdullahi Adam Abdullahi rẹ̀ nígbà kẹ́yìn orúkọ tó ti wà ńlẹ̀ ni tí ẹ ṣe pé bóyá àwa la ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó ní di introduction. a lọ polo lórí rédíò. àwọn lọ polo ara ẹ lórí rédíò. àbáwá kan ní ìmáàmù National Mosque l'Abuja hòtẹ́ẹ̀lì tóun dé sí ni àwọn lárúbáwá kan dé sí àti àwọn ará Guinea kan pẹ̀lú wọn á rí pé Nàìjíríà ni wọ́n á sọ̀rọ̀ lọ náà wọ́n sọ̀rọ̀ náà wọ́n á gbá ẹnì kan wà ní ògùn àfa ńlá ni ó ti bá ó ṣàwo ó ṣe gbogbo ẹ̀ wọ́n á ní ta ni wọ́n bá ní Adam Abdullahi lórí ọmọ ń bẹ ní mùtámọ́rù táwa yìí àmọ́ òtẹ́ẹ̀lì yìí kọ́ lọ ọmọ bíbí ní wọ́n bẹ̀ introduce ẹ̀ sí wa introduce ẹ̀ sí wa nígbà tí a wá ṣe jalsa sabahiyya tán a wá lọ ṣe futuru láti jẹ futuru ká tó kúrò ní Gaza dáwà jókòó ní àfa kílẹ̀ ń pè làbíbu wà lọ́wọ́ àlàáfíà mi báyìí mí náà wà nínú ní lárúbáyà wa ń sọ pé Imam Makori National Mosque l'Abuja ni wọ́n sọ pé ẹ̀yin tẹ́ ń béèrè ádámàlè lórí rẹ̀ bàbá yẹn kò fòdìdé ni ọ̀rọ̀ yẹn ni àfa làbíbu gbé sórí Facebook yẹn ẹ̀yin tẹ́ ń bẹ̀rù sí adáwọ̀ olórí bú ni. So lẹ́nìkan èmi ò wá rí lẹ́nìkan wá sẹ́ǹdẹ̀ sí pé ó wá ní òun jókòó tì òun wá sunkún pàtó ọ̀rọ̀ yẹn pọ̀ òun wá sunkún lẹ́nìkan wá bínú pé ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ tó sọ mo ní bó ti rí nìyẹn. So kẹ́nìkan máa tán dọ́pá mọ́lẹ̀ ní Nàìjíríà ẹ̀ rí i pé nǹkan fún ọ̀rẹ́ mi ara iṣẹ́ tó náà bàbá ti parí ó ti parí ẹ̀ níjọ́ tí bàbá ń ṣe wọn ọmọ pẹ́ lọ́n ti gbà á. So ó ní orin kan ní wọ́n ní orin mo gbọ́ pé orin Usman bọ̀ fúrẹ́dì èmi nínú àwọn ó ní afalati ṣùgbọ́n sọ́dá àrífín náà wà ṣàmùsùnà àbádá ní àlà òfúkè ńlá látẹ̀gìrúbù. Sheikh Abdulkadir Jilani afalati ṣùmùsùnà àrífín náà wà ṣàmùsùnà ó ní afalati ṣùmùsùnà àrífín wa ṣàmùsùnà. ó ní àwọn àfáà ti lọ síwájú afalati ṣùmùsùnà àrífínà òòrùn wọn ti lọ ní náà ni òòrùn wọn wọ̀ kún pẹ̀lú wọn wọ́n ṣàmùsùnà ṣùgbọ́n òòrùn tiwa abadan òfúkèlè ńlá látẹ̀gẹ̀rúbù abadan ala òfúkèlè ńlá látẹ̀gẹ̀rúbù. So lisanu hali Sheikh Adam ní kọrin yẹn. So níjọ́ tí wọ́n lọ 1940 something tí wọ́n gbọ́n á lọ tẹ̀tírà nílẹ̀ Lárúbáwá 1940 ẹ wo bí ayé ṣe mọ̀ níjọ́ náà bóòlù ọlọ́run làwọn ṣe gbọ́ngàn pé mọ̀ láti travel bóòlù náà ṣe rówó kó jọ ẹ wo kí wọ́n fẹ́ travel ní ìsìn náà tó easy ni kí n kó umura lásán àbí umura ní ń bọ̀ yìí owó tíkẹ́ẹ̀tì umura lásán ó ní 2 million ò lọ tíkẹ́ẹ̀tì káàpé èyí tó bá gbọ́ngbọ́n orú bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn tó wá lọ tẹ gbogbo àwọn tíra lọ́hùn tó fi wá di pé mọ́tàbà wà bá wá di tó ń tẹ gbogbo tíra yẹn nìsín wọ́n ṣe máa rọ̀dì lọ́wọ́ ní Cairo nìsín gbogbo tíra Sheikh Adam wà lórí gbá. So ẹnìkan wà jókòó síbi kan yà ní òun fapájá nǹkan kan rẹ̀ ni. So àwa ní kó ní kálukú pé orúurú tiẹ̀ bó bá ṣe rí i pé ó ti tọ́ ó ti yẹ. Ìfẹ́ táwa ní sí Sheikh Adam kì í ṣe ìfẹ́ ọmọ sí bàbá ìfẹ́ ọmọ tó sáfà rẹ̀ nítorí àmọ́ yìí ẹ̀ nìyẹn because kò possible fún mi
kí má àtìrà Sheikh Adam yóò ní ìjàn because àkàtúkà ni mo sọ mo wá sábẹ́kúta ní bí ọ̀sẹ̀ mélòó kan lẹ́yìn mo pàdé pòfẹ́sọ̀ kan àgbà lọ́yà ni wọ́n ń jẹ́ pòfẹ́sọ̀ Ladan bí àwọn sábà yẹn mọ̀ kàn nígbà tí wọ́n dájú kó wọ́n bá sọ Yorùbá sí mi síbi náà yìí gbọ́ Yorùbá wọ́n bá sọ fún mi pé Sheikh Adam pẹ̀lú bàbá wọn pọ̀ sí mi Sheikh Adam pẹ̀lú bàbá rẹ̀ níbo ó ní Ghana mo tún rántí pé Nasimu Soba al-Islam fi biladi Ashanti ọdún yẹn ni sáré lọ lé báyìí mo gbé Nasimu Soba jáde mo download rẹ̀ bẹ́ẹ̀ Ladan ló ń pè nígbà tí Sheikh Adam ń kọ àwọn kọ Ladan ń bí Lárúbáwá wọ́n wá dárúkọ bàbá rẹ̀ wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú àpọ́nlé tó pọ̀ mo á ṣe photocopy mo á ya photocopy péjì àtẹ̀yìn tí mo á ṣe ẹ̀jẹ̀ sí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ń jò ní bó ti rí náà nù. so ọlọ́run wa mọ iye ààyè téèyàn ti máa lo àwọn ìmọ̀ yẹn lọ tí wọ́n bá fà jáde nígbà tí àfa náà ń lo àwọn nǹkan tí wọ́n lò lẹ́ẹ̀kan mo rí i pé àfa náà ti ka tíra Sheikh Adam àfa ṣéwù dálíkọ̀ náà nígbà tí wọ́n sọ̀rọ̀ tí àwọn náà ti ka tíra Sheikh Adam àǹfààní tẹ́ tí wọ́n ṣe ilẹ̀ fún wa ó pọ̀ a lè lò tán nínú tọ́lọ́ wá fi tẹ́ wọn jù òun ni jíjuwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún àwọn tó lọ wọ́n juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ wọ́n gbà wọ́n mọ iyì wọn wọ́n bàbàrà wọn pọ́n wọn lé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yẹn fáwọn ẹni tó lọ tí ẹ ò lè gbé kò lè gbé. Látàkùnrí bí sábìsáàdá ti mọ̀dọ́. Ọkọ̀ Al-Islam fi Nàìjíríà. Wà ọ̀sán bọ́n fòdò gbogbo àfa Nàìjíríà tó ti lọ àtàwọn tó ti hàn nígbà tí wọ́n jọ ń bẹ. Wọ́n sọ̀rọ̀ gbogbo wọ́n sì sọ iṣẹ́ ribiribi tó ní kálukú ṣe. Wọ́n á padà sílẹ̀ Yorùbá. Wọ́n á kọ̀nà sínú sọ́ba. Fi akhbari Islam wa ulama biladi Yorùbá. Àwọn ọmọ gbogbo àwọn yẹn ni kán táwa mọ̀ rí. Wọ́n wá ń jẹ́ oyè wa pé èmi kéré o. Arara lè mi àwọn àmọ́líkọ̀ àwọn mìíràn ti lọ. Òṣogbo, Ìbàdàn, Ẹ̀gbá, Ṣakí, Ìṣẹ́yìn, wọ́n wọ ìlú kọ̀ọ̀kan kọ̀ọ̀kan. Ipa ribiribi táwọn afa ńláńláńláńlá tí wọ́n kó àwọn àfọ̀ṣẹ́ òrùfáyọ̀ kàrẹ gbogbo wọn bá dè mọ́lẹ̀ fún wa èèyàn mélòó ló lọ èèyàn mélòó ló gbà tó tóbi tí ó fẹ́ kẹ́ ẹ rántí bẹ́ẹ̀ nìkan tó tóbi nìkan. ń ṣe wàá tó ń bẹ̀ wọ́n padà wọ́n á lọ lọ́rin wọ́n wá yọ ti gbogbo lọ́rin wọ́n á tún tọ́bákọ̀ mẹ́ta. Àwọn àfa ńláńlá lásìkò tí ẹ wo ọ̀rọ̀ tá a bá ń sọ yí pé nígbà táwọn bẹ́ẹ̀ kékeré wọ́n gbá àwọn kọ́ńkọ́ lọ́rùn pé àwọn wo ṣé Adam bí màláìka àbọ̀pọ̀lọpọ̀ tí ń wò wọ́n náà nìyẹn. Àwọn wá ń bá wọn ò jẹ́ nǹkan kan èmi ò jẹ́ nǹkan kan ẹ wo àwọn èèyàn yìí àwọn èèyàn rí àwọn èèyàn náà ti lọ yìí. Nígbà tó rẹ̀ yẹn tún ṣú àwọn èèyàn lójú nígbẹ̀yìn kó tó lọ lẹ́yìn ìṣọ̀wá ṣe tíra kan lórí gbogbo àwọn àfa wọn. Ibi tí mo ń bọ̀ ní lórí al-insaf wal-ikhlas. Min huna nasha'tu wa hakaza ta'allamtu hatta takharrajtu. Gbogbo wa pátápátá àfa mẹ́ta làwọn tí bàbá ní. Ayé ẹ̀kọ́. Bàbá wa mọ̀ yọ òróǹro kúrò nínú ẹran. Wọ́n wá ní ṣùgbọ́n fi nínú arọ́bìlì àkìhà gbọ́sẹ̀ mi ò dájú èèyàn àwọn èèyàn yìí àwọn lẹ́yìn bàbá mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kí lọ́dọ̀ wọn rèé
ṣùgbọ́n lẹ̀ Lárúbáwá mo ṣàǹfààní lára àwọn èèyàn wọ́n dárúkọ àwọn tó ṣàǹfààní lára wọn Saudi àwọn Aminu Shinkiti àwọn Alawi Al-Maliki wọ́n dárúkọ Abdullahi ní Saudi ní Masari wọ́n dárúkọ àwọn tí wọ́n pàdé ní Sudan sọ́dọ̀ turu wọn wí ọ̀dọ́ ọ̀dà wọ́n ṣàkíyè níbẹ̀ wọn ò fojú kiri gbogbo àwọn èèyàn yẹn pé bẹ́ẹ̀ àwọn èèyàn ò jẹ́ nǹkan kan. ìtìrọ́f fìjẹ̀mí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ yẹn fún gbogbo ọlọ́wọ́n bá iná láàyè òdiwọ̀n ajra al-muhsinin c'est possible walladhina jahadu fina lanahdiyannahum subulana. Inna Allaha ma'al muhsinin. Ó jẹ́ àwọn àlàyé tí mo kàn fẹ́ ṣe tààlé díẹ̀ lórí tí gbogbo àwọn àǹfà sọ pẹ̀lú pé gbà fún gbogbo wa ó fi sínú òṣè rẹ wa wala la hawla wala quwwata illa billah ìjókòó tálẹ̀ ìkọlọ́ bá fi sínú iṣẹ́ ládàá fún bàbá wa subhana rabbika